Hello. Ẹ̀yin èèyàn mi o. Ní kábíyèsí wá yarí ó gbòòrò báyìí o. Ló bá ní àwọn olórí tó wà láàfin, àwọn tí kábíyèsí fi mistake kó sáàfin. Kábíyèsí ní kí gbogbo wọn páàkì ẹrù wọn kan kúrò láàfin fóun báyìí. Ẹ mọ̀ pé ojoojúmọ́ is a national item ní lẹ́nu kábíyèsí nígbà gbogbo pé kọ́ máa páàkì olórí páàkì lẹ́nu olórí páàkì lọ́la olórí gbogbo ẹ̀yin olórí páàkì. Kí wàá ní ìtumọ̀ o? Wọ́n ní gbogbo àwọn olórí yẹn pátá tán kidnap tí pé àwọn náà rán àwọn kidnappers pé kán lọ kidnap òun. Báwọn ti ń gbọ́ fìrìfìrì. Wọn ò tí ì ká wọn mọ́ o, bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n gbọ́ fìrì nítorí pé wọ́n láwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní nàka. Wọ́n ti ń nàka àbùkù yẹn sí wọn pé àwọn olórin máa mọ̀ ń pa ẹ̀ o. Torí ìgbà tí kábíyèsí lọ sí kíní pàtí tí wọ́n sọ pé wọ́n lọ níjọ́ Saturday tó kọjá yìí. Wọ́n wà níbẹ̀ péjọ yẹn ní kábíyèsí fẹ́ declare Naomi gẹ́gẹ́ bí ìyàwó kan ṣoṣo tọ́lọ́run fún òun tó fẹ́ sọ fún gbogbo àwọn tó wà níbẹ̀. Wọ́n ní báwọn olórí yẹn ṣe débẹ̀ báyìí ní àwọn olórí kábíyèsí láàfin. Wọ́n náà bẹ̀rẹ̀ sí ní dá sùúrùtù pé láyé pé gbogbo wọn combine together. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé kábíyèsí kò lè ṣeé ṣe. Wọ́n náà disgrace kábíyèsí ìjọ yẹn. Wọ́n náà disgrace torí kiri ọ̀rọ̀ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ release àwọn scenario yẹn jáde díẹ̀díẹ̀. Wọ́n ṣẹ̀ release wọ́n níjọ́ yẹn báyìí pé kì í ṣe kékeré o. Wọ́n fa kinní kan wàhálà fún kábíyèsí àti Naomi ìjọ yẹn. Wọ́n ní bí kábíyèsí ṣe bínú Naomi ó yà jẹ́ ká kúrò níbí. Wọ́n ní wọn ò lè ṣe kinní yẹn jọ yẹn. Bí wọ́n ṣe ń lọ náà kidnap wọn. Ṣé gbogbo nǹkan tó ti set up sílẹ̀ kábíyèsí ó mọ̀? Bẹ́ẹ̀ tí àwọn èèyàn bí èṣù tí kábíyèsí kó sáàfin. Bí Ọlọ́run máa yẹn kan pa kábíyèsí, Ọlọ́run ní jẹ́. Torí bí ó jọ gátẹ́gò jọ kàtẹ́wọ́ bí gbogbo ẹ̀ ṣe ń fi làgàlàgà tó ń fi lògbòlògbò kábíyèsí ń fojú yẹpẹrẹ wò. Pẹ̀lú kínú òtùrùpọ̀ táwọn pípù yẹn ń ṣe. Àwọn pípù yẹn wọ́n dán nǹkan wò lára kábíyèsí. Pẹ̀lú bí Naomi ṣe ń sin Ọlọ́run ọba ìyanu tó bá jẹ́ agbára tí Jésù ní tọ́lọ́run ní sí Naomi tó ní fún Naomi tí ó bá kì í ṣe gbogbo ìtànsọ ìyàwó. Àwọn pípù yìí wọ́n gbóná wọn yeruku bẹ̀ tí rọ́dẹ̀ ni. Ọlọ́run ṣe ń bomi pa iná wọn nígbà gbogbo lóòrèkóòrè. Ṣóyè wà. Now wọ́n ní sìn pé kábíyèsí wa ni ó ti gbòòrò bóyá olúkálùkù wọn wá kúrò láàfin. Wọ́n ní ṣe ni inú wọn dùn gbogbo ìgbà tí wọ́n sọ pé wọ́n wá kábíyèsí láàfin. Wọ́n ní fún pé bàbá rọ́pò gan sọ pé àwọn ọmọbìnrin yìí bàbá yẹn kàn dákẹ́. Bàbá ti dàgbà. Wọ́n ní nǹkan tí bàbá yẹn rí. Bàbá yẹn ní ṣe nínú wọn dùn. Olúkálùkù wọn ti ẹ̀ ṣó yìí pé gbogbo èèyàn ṣe ń bara jẹ́. Pé níbo ni kábíyèsí àti Naomi bá wà. Kán wá sí pàtí kán dẹ̀ kúrò ní pàtí níbo náà wà lọ. Níbo náà wá ṣe. Kán tó gbọ́ pé àwọn kidnapper ń dóde wọn lọ́nà. Bẹ̀tà ló dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó jẹ́ pé kò lè ṣe iṣẹ́ ẹ̀ kó má fi àyọ̀ pẹ́lẹ̀ tí ò jẹ́ kán kó sọ́wọ́ àwọn kidnapper. Ẹ̀yin mọ irú owó tó bá ti dà á lẹ̀. Tó yẹ pé ọwọ́ wọn tẹ̀ kábíyèsí. Bẹ́ẹ̀ Ọlọ́run Olódùmarè ló ń bá wọn lé. Wọ́n ní màálù tí ò ní rú Olúwa ló ń lé ṣinṣin fọ̀n. Kábíyèsí ọmọ òkú ọ̀run ni. Naomi kẹ̀dẹ̀rẹ́ ọmọ Ọlọ́run tòótọ́. Ọlọ́run alààyè. Immunity ẹ̀ ó cover àti kábíyèsí. So bọ́lọ̀ ṣe bá wọn defend gbogbo ayé wọn nìyẹn. Tó ń defend gbogbo oríṣiríṣi nǹkan burúkú tí ìbá ti ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ tí Ọlọ́run ò jẹ́. So wọ́n ní inú wọn kàn dùn ni. Pé wọ́n ti ẹ̀ show pé gbogbo èèyàn bára jẹ́. Wọ́n nígbà tí kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn pé kínsìn ẹ máa kúrò láàfin. Enough is enough. Ẹ ní wá pa mi. Pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ orí burúkú. Bẹ̀rẹ̀ sí kí kábíyèsí jọ. Kí kábíyèsí ṣe. Àwọn kan kì í ṣe bí kábíyèsí ṣe ń rò ló ṣe rí o. Bí kábíyèsí ṣe wá ń sọ pé bóyá àwọn
wọ́n lọ wọ́n pa àwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dunnú tínú yín ń dùn táyọ̀ yẹn kò tẹ́ ẹ̀ tí ẹ̀ sọ̀kọ́ nǹkan ẹ̀ tí ẹ̀ show remorse pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ọkọ wa ni kíní kan. Ń kò bá dẹ̀ yà èyí Ashley kélébé yẹn ìyá ní ọkọ òun tó ṣe kíní kan ọkọ òun tó ṣe kíní. Ó máa personalize ẹ̀ pé òun ló lọ́kọ. Ó tó láti jàǹpátá pé níbo lọkọ òun lọ. Wọn ò ṣe yẹn, àṣé plan work wọn ni. Wọ́n ní kábíyèsí ní òun ò tiẹ̀ fi kan pé méjì, wọ́n gbọ́dọ̀ kúrò this time around. K'Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀. A sọ wípé bí ìyanu ṣe máa ṣẹlẹ̀ ní lílé àwọn people yẹn láàfin, Ọlọ́run nìkan ló yé o, òun nìkan ló lè ṣe. Lẹ́yìn Ọlọ́run kò sẹ́lòmíì. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. Wọ́n bá sọ pé àwọn tí kábíyèsí sọ yẹn pé àwọn jàǹpátá. Báwo làwọn ṣe fẹ́ jàǹpátá? Kẹ́ tún máa wò wọ́n, wọ́n gé wọn lórú, wọ́n gé wọn lọ́ ìka, wọ́n tún fẹ́ máa bo òrùka. Pé nígbà tó jẹ́ pé òun àti Naomi rẹ̀ làwọn ò ṣe jàǹpátá. Pé tó wá pé kábíyèsí nìkan ni àwọn lè jàǹpátá. Pé bẹ́ẹ̀ tí ìgbà tó ti jẹ́ òun àti Naomi nǹkan tó ju kábíyèsí bá rí ni kó fara mọ́. Kẹ́ tún máa gbọ́ ìsọkúsọ, kẹ́ máa gbọ́ àwọn èṣù. Tí kábíyèsí ò bá make it this time around kó tètè jára mọ́ kí Jésù Ọlọ́run alágbára kó ràn lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó ń gbẹni níjà. Kábíyèsí wa bá Ọlọ́run wa bá kábíyèsí kún agbára rẹ̀ láti lè mú ìlérí ẹ̀ ṣẹ káwọn pípọ̀ yẹn kọjá. Kí ni wọ́n tún fẹ́ ṣe fún? Ṣé ó dìgbà tán wọ́n ti ẹ̀ lè rẹ́ nìkan kan pa torí nǹkan tó ń dúró dè nìyẹn. Pé àfi tọ́wọ́ wọn bá tẹ nǹkan kan tó ń wá, wọ́n ò lè rí nǹkan kan tó ń wá, wọ́n ò ní rí ṣe. Ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè ọba ìyanu. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n ní ọwọ́ wọn wà nù kidnapper because wọ́n ní èéfín kì í fí lásán. Wọ́n ní nǹkan tí kábíyèsí tán rí. Wọ́n ní kábíyèsí mú bit by bit, wọ́n lè ti kábíyèsí kún lẹ́nu ọjọ́ mẹ́ta. Saturday, Sunday, Monday, Tuesday wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí ojújú ọjọ́ mẹ́rin. Ìbáná ni Wednesday. Ọjọ́ mẹ́rin náà rí wọ́n fi wá kábíyèsí tí gbogbo wọn mọ̀. Wọn ò gbúròó anybody. Ṣé ó yé wa báyìí? Àfi k'Ọlọ́run kó gbà wá. Àfi k'Ọlọ́run kó ṣe ìyanu, kó ṣiṣẹ́ àrà iṣẹ́ ìyanu. K'Ọlọ́run kó ṣọ́ wa lẹ́ni tó ṣọ́ ni tá ò ṣọ́. K'Ọlọ́run kó gbà wá. Káàbọ̀ Ọlọ́run kó dájú lórí wa. Ká má ṣe rí láburú. Bó ti ẹ̀ jẹ́ pé kì í ṣe àwọn ni, ṣé kì í kó wa rí bẹ́ẹ̀? Kí ni Naomi ṣe fún yín? Ẹ tún gbẹ́nu wọ́n ní Naomi, wọ́n ṣe lé wọ́n ní Naomi. Nǹkan t'Ọlọ́run ṣe máa túbọ̀ máa mú wọn nìyẹn. Nǹkan t'Ọlọ́run máa túbọ̀ máa mú àwọn gbẹ̀tugbẹ̀tu tí kábíyèsí gbé sáàfin. Ọlọ́run máa mú wọn pé Ọlọ́run ni wọn. Ọlọ́run ló ń ṣiṣẹ́. Ọlọ́run á dábìrà. Torí lọ́nà àìtọ́ òun náà ń ja ìjà ẹbí tó ń bá ọmọ Ọlọ́run tòótọ́ tó ní ilé ẹ̀ tó ní ibùjókòó ẹ̀ tó ń bá jàjà ẹbí. Nítorí pé kábíyèsí ó jẹ́ ẹni tó jẹ́ pé lójú kò mú kó lọ. Akọni bá ṣe ń bẹ Ọlọ́run kó jọ̀ọ́nú agbára rẹ̀ nínú àánú rẹ̀ nínú oore ọ̀fẹ́ kó ṣíjú àánú wo kábíyèsí àti Naomi kó fi torí Naomi kó jẹ́ kí iṣẹ́ yìí kó yá kíákíá. Kó bá wa ṣe nǹkan tí àwọn olórí yẹn tó máa fi Naomi lọ́rùn sílẹ̀. Ọlọ́run mi, à ń bẹ̀ yín. Ẹ ṣe ìyanu. Ẹ̀yin èèyàn mi, kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ ògì. Mo ní kí n fi tó wa létí pé kẹ́ máa bá a gbàdúrà kí Naomi àti kábíyèsí kán lè yege nínú gbogbo wàhálà rògbòdìyàn tó wà nílẹ̀ láàfin. Káàfin yẹn kí ló free kó túbà kó tún ṣe ní orúkọ Jésù Olúwa wa. Ẹ bá mi share, kí bá mi like, kẹ́ lè bá mi subscribe. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Mo lólùfẹ́ mi tẹ́ fi ń tẹ́tí sí wa. Jésù Kristi Olúwa wa. Amen.